seat. I enjoy the driver and the entourage to please take the car away from the driveway. Thank you. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu níbi tí Mother of Day tí wọ́n ti dé sí ibi ayẹyẹ Ojúde Ọba Òkè Onigbin ti ọjọ́ ti tòní òní yìí o ṣe ti rí báyìí inú Òkè Onigbin náà ni a wà níbi Ojúde Ọba Òkè Onigbin ṣe ti rí báyìí bí wọ́n ṣe kí Mother of Day ìyá ọjọ́ ti tòní bí a ṣe kí wọn àwọn náà nìyí àti rí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti wà ń bí ní ọjọ́ tìtòní. ẹ bá mi ṣíà prógrámù yìí gbogbo èyí tẹ́ ń jẹ́ Òkè Onigbin ṣe ti rí báyìí. ẹ̀yin Òkè Onigbin ẹ má mi ṣíà prógrámù yìí ẹ má mi ṣíà ẹ má ṣíà ẹ. Òkè Onigbin náà pẹ́ bí Òkè Onigbin la wà yìí Òkè Onigbin la wà yìí ẹ ti rí báyìí. ẹ̀yin náà oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti wà ń bí ní ọjọ́ tìtòní. ẹ wo èrò ẹ wo bí èrò ṣe pọ̀ rẹpẹtẹ ẹ má gbàgbé Òkè Onigbin ọ̀làpẹ̀ bí tí a ti rí báyìí ẹ wòran tí a ti rí báyìí Òkè Onigbin la wà yìí Ojúde Ọba Òkè Onigbin la wà yìí tí a ti rí báyìí ẹ̀yin náà wo ẹ wọ́n ti rí sí àwọn èèyàn ẹ ti rí báyìí ẹ bá mi ṣíà prógrámù yìí gbogbo ọtọ́ jẹ́ ọmọ Òkè Onigbin tó wà lórí péjì tí a wà yìí tí o ti rí báyìí ẹ máa ṣíà rẹ̀ ọdún là ń ṣe Ojúde Ọba Òkè Onigbin wọn náà láṣẹ kí ni mo ní àwà yìí bí o bá ṣe ń lọ́rọ̀ lọ́mọ mọ́ wá sí ojúmọ́ màwòrán yìí ní ọjọ́ ti tòní ṣé ẹ ti rí báyìí Òkè Onigbin làwọn yìí o ẹ ti rí báyìí Òkè Onigbin náà ń pẹ́ bí ẹ máa ṣí ẹ bá a ṣe rí àgbàlagbà bẹ́ẹ̀ náà la rí ọmọ kékeré ẹ ti rí báyìí òun là ń ṣe lọ́wọ́ báyìí ẹ ti rí báyìí o ẹ wo ẹ kì í fi hàn yín bá a ṣe rí àwọn olóyè ẹ wo kí kábíyèsí tó dé òun rèé àwọn olóyè ni wọ́n wà kálẹ̀ yìí tí wọ́n retí ọlọ́lá wa tí a ti rí báyìí tí a ti rí báyìí wọ́n ní ẹ máa ṣe prógrámù yìí dáadáa bá a ṣe rí àgbàlagbà bẹ́ẹ̀ la ṣe rí ọmọdé ẹ wà ọmọ kéèké ẹ ti rí báyìí Òkè Onigbin náà ń pẹ́ bí níbo la wà yìí níbo la wà yìí níbo náà ń pẹ́ bí níbo náà pẹ́ bí ẹ̀yin ọmọ kékeré Òkè Onigbin o ó yẹ pariwo ẹ̀yin ọmọ kékeré Òkè Onigbin o ó yẹ pariwo ẹ̀yin ọmọ kékeré Òkè Onigbin o ó yẹ pariwo ọmọ kékeré Òkè Onigbin o ó yẹ pariwo níbo náà pẹ́ bí níbo náà pẹ́ bí níbo náà pẹ́ bí. Níbo náà pẹ́ bí? Níbo náà pẹ́ bí? Níbo náà pẹ́ bí? Níbo náà pẹ́ bí? Ṣé a ti rí báyìí Òkè Onigbin? Ó ní wọ́n pẹ́ bí? Ṣé wọ́n náà ti rí báyìí? Ẹ̀yin náà wo Òkè Onigbin? Ó ní wọ́n pẹ́ bí? Ẹ ní ọjọ́ ti tòní. Ṣé a ti rí báyìí? Ó ní Òkè Onigbin ra ń pẹ́ bí? Ó ní ẹ máa ṣe àpọ́gàmù yìí. Please help us clear that way. Thank you, sir. God bless you. Ọ̀rọ̀
ìbára bá rí èyí tí mo tún ń gbélé. Adéyìnmí ká olókun la, Àyìndé ògún lárí wọ̀ndà. If you wanna see lárí wọ̀ndà, you gonna see wọ̀ndà. Kọ́ni tó o jẹ́ kó ṣàlàyé ẹ̀ka ayé gbọ́. Akọ́kọ́ bá mi tẹ́wọ̀ àdúrà yìí o. Gbogbo alábòóyún lé tí wọ́n ti wá ti ṣe ìsinú. Ewé ṣe ń bọ̀ o látọ̀rí igi pẹ̀lú àṣẹ aláwùrà sí. Bí kò ní bàrà ẹ̀, gbogbo yìí lè máa bímọ ẹ̀. Ẹ̀gbọ́n ìyá pẹ̀lú ọmọ ẹ̀, gbogbo yìí lè máa bí ẹ̀. Lọ́jọ́ tọ́mọ tó ti dẹ́rù sọ́kọ̀, fọ́nrún rẹ̀ yẹ̀yẹ́. Bàbá ti dẹ́nu ìyá ẹ̀, bẹ̀rù náà níní. Bàbá bọ̀ ní ó máa yọ lókè. Ó máa rò kú gbogbo. Ìmúlò wọn mọ̀ àdàmọ̀. Wọ́n ní ìdáná oníṣẹ́ o. Nígbà tó ń jẹ́ ẹgbàdùn ẹ̀, balẹ̀ tó wí fún. Wọ́n lọ lọ́kọ̀ọ́ lórí ìlànà ló wá ojúbọ. Ó fún. ẹ má gbàgbé Òkè Onígbin la wà lọ́jọ́ ti tòní ọlọ́ngbọ́ Òkè Onígbin la wà yìí ẹ má bá mi share program yìí ẹ ti rí báyìí. As sincere appreciation for the mother of the day, Honorable Adejoke Mistura Adeyemi, she presented the Fort Alayo cultural group from Umuaran. Here they are, entertaining us. Honorable Adejoke, thank you so very much. Thank you so very much. Thank you. The mother of the day. Mother of the day wá ti wà lórí ìkàlẹ̀ ní ọjọ́ ti tòní ẹ náà wò ẹ ti rí báyìí Mother of the day ọ̀dọ̀ wọn la wà yìí ṣé ẹ ti rí wọn báyìí Òkè Onígbin la wà ní alẹ́ ti tòní Òkè Onígbin òun náà ni a wà ẹ ti rí báyìí gbogbo ọmọ Òkè Onígbin tẹ́ wo program ẹ máa share program yìí live and direct nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Òkè Onígbin òun náà ni a wà lọ́jọ́ tòní lámúwáṣojú mọ́ àwòrán yìí ẹ máa share program yìí ẹ máa share ẹ̀ dáadáa Òkè Onígbin la wà níbi tá a ti ń retí ọlọ́lá wa kábíyèsí. káàdì retí kábíyèsí ọba Òkè Onígbin tí a ti ń retí wọn ẹ máa share program yìí ìwọ́n tó jẹ́ ọmọ Òkè Onígbin tí wọ́n náà ti rí báyìí Òkè Onígbin la wà ní ọjọ́ ẹ máa share program yìí. Of our security officers, the Nigerian Army officers, you are highly welcome. Sure, sir. The Nigerian Police Force, thank you so very much. Our capable, able, dynamic. Ẹ máa share iná lọ ni ètò ń tẹ̀síwájú ẹ máa share program iná ló lọ ẹ máa share irọ́ ni ọ̀tá pa ṣe ẹ ti rí báyìí. ẹ ṣáà máa share. Wọ́n ní bínú. Ayé obìnrin yẹn tí mo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta àjẹkánú. Live and direct, ohun tó ṣẹlẹ̀ ní ìlú Òkè Onígbin náà là ń mú wá sójú mú máa wọ́rọ̀ yín
lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa share program ẹ máa share ẹ máa share ẹ máa share ẹ máa share ẹ máa share. Irọ́ ni. Ẹ wo irọ́ ni wọ́n múná lọ ni irọ́ ni wọ́n múná lọ ni. Ẹ máa share program yìí. Ẹ jọ̀ọ́ kí ló ṣe náà? Ọlọ́wọ́ ní ṣe náà wà ní nọ́mọ̀nọ́mọ̀nà o. Tonight we are not going to suffer epilepsy pass on our. Thank you. Ẹ wo ẹ máa share program yìí. Wọ́n múná lọ ní irọ́ ni. Iná ló lọ. Àwa náà tán náà ti wá. Ẹ máa share. Àwọn ọmọ Òkè Onígbìn lélẹ́yìí àwọn ọmọ Òkè Onígbìn ṣe é ti rí báyìí Òkè Onígbìn náà ń pẹ́ bí. Ìgbàgbọ́ mi sọ́ba wá ìlú tó dá gbòǹgbò tó dé wégun ẹ̀ tó dáwọ̀ tó mọ nílò ẹ̀ tó ń bẹ láyé. While appreciating the mother of the day, Honorable Ojude Mistura Adeyemi and our entourage, we sincerely and with enthusiasm and give honor, welcome the mother of Honorable Ojude Mistura, Chief Mrs. Adeyemi, the mother of Honorable Ojude Mistura Adeyemi. Àwọn ń gbọ́ Òkè Onígbìn náà pé bí Òkè Onígbìn lẹ́wà yìí. Ó rè é ẹ wo bí àwọn èèyàn ṣe ń wọlé òun náà nìyẹn ṣe ti rí báyìí. Gbogbo ọmọ Òkè Onígbìn ẹ máa share program yìí àti rí báyìí. Also, in the entourage of the mother of the day, Honorable Ojude Mistura Adeyemi, and also Mrs. Opanawa Oluwabomi. Thank you for honoring our invitation, and thank you for appointing Honorable Ojude down to this event. We also welcome Miss Doyisola Okocha. You're welcome also. Thank you so very much. Ẹ wo kí ló ṣẹlẹ̀ báyìí Òkè Onígbìn la wà wọ́n sá iná sàn kú ni ẹ wo ó ní agbára ìyá wa nìyẹn wò wọ́n dáadáa.
ìwọ tó jẹ́ ọmọ Òkè Onígbìn sọ dá wọn mọ̀ wò ó tó bá dá wọn mọ̀ ó yá táìpù ẹ̀ irú èyàn wo ni wọ́n jẹ́ irú èyàn wo ni ìyá ìjẹ́ tó bá ti mọ̀ ó yá táìpù ẹ̀ síbẹ̀ so ti rí Òkè Onígbìn la wà. Ẹ wo Òkè Onígbìn òun la wà iná ti lọ o iná ti lọ o iná ti lọ Òkè Onígbìn ẹ̀tànà ẹ ṣáà máa ṣí ẹ̀ irọ́ ni ẹ máa ṣí ẹ̀ ẹ máa pín káàkiri ẹ máa ṣí ẹ̀ ẹ máa ṣí ẹ̀ prógrámù yìí ẹ máa ṣí ẹ̀. Òkè Onígbìn la wà Òkè Onígbìn la wà. Ẹ wo ajá fi DJ tó ń gbà sí wa lára ajá kì í fi hàn yín. Ẹ wo DJ tó ń gbà sí wa lára rèé DJ tó ti rí báyìí.
òbí bá ti ń bá láì lára òbí bá ti ń bá láì lára tákùwá bá yóò nílà ní àlàwùrà òbí bá ti ń bá láì lára. Ẹ wo Òkè Onígbin la wà lọ́jọ́ tí tòní a wà lókè Onígbin Ojúde Ọba Òkè Onígbin la wà yìí. Òkè Onígbin la wà lọ́jọ́ tí tòní níbi tí a ti ń gbẹ́ síra wa lára dáadáa. Iná ló lọ láìfò lè lọ ẹ máa gbẹ́ sí wa lára Òkè Onígbin la wà. So ti rí báyìí Òkè Onígbin la wà ìwọ tó jọmọ Òkè Onígbin yẹn máa ṣíà prógámù yìí. So ti rí báyìí. Iná tún ti tàn, iná tún ti tàn, Òkè Onígbin la wà. Interrupted pass of life. Ẹjọ́ afẹ́rẹ́ fara lórí iná kan ṣe mọ́nàmọ́ná. Òkè Onígbin la wà, Òkè Onígbin la wà. Ẹ máa ṣíà prógrámù Òkè Onígbin. Gbogbo àwa elétò pátápátá. Ojúde Ọba Òkè Onígbin la wà yìí. Wọ́n ní tí ojú ò bá ti ọlọ́dẹ, ojú ò ní ti fèrèsé. We have put in so much for this festival. And today is for us to crown our effort with success. Torí Ọlọ́run, we are the one that can complement the energy sapping of the security officers. We know ourselves, Amarawa. Ẹ jọ̀ọ́, anybody má gbà bí báyìí kọjá rárá. Anybody, ẹ jọ̀ọ́, anybody. We want as much as needs this place to be. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ jọ̀ọ́, Mr. DJ, please raise it. Thank you. Irọ́ ni Òkè Onígbin la wà, Òkè Onígbin la wà. Ní Kwara State ni kì í ṣọ̀ṣun State. Kwara State la wà yìí. Òkè Onígbin wà, Kwara State. A máa gbá mọ́jú síra wa ní l'Òkè Onígbin. Tọ́jú bàbá Moses Olúmọ̀ọ́sẹ̀ mi àwọn làgàtà. Èèyàn méjì kúrú kalẹ̀ ní Mọ́ọ̀sẹ̀ ilé Olúmọ̀ọ́sẹ̀. Ọlọ́ngbò
Òkè Onigbin la wà Òkè Onigbin Òkè Onigbin la wà ní ìpínlẹ̀ Kwara ẹ bá mi share program yìí ẹ máa share ẹ máa tag àwọn ọmọ Òkè Onigbin tó bá ti mọ̀. ilé bàbá dá mi omi o àwọn tèjì rẹ mi táìwọ̀. akíwọ́gbọ́ ọmọ Òkè Onigbin ní tilé tó ko akíyí o. dájú bàbá bá mi rù ó ṣe prince of court lẹ́nu. ẹ má gbàgbé live and direct ìgbà ìwáṣẹ̀ Ají Olókun Àdùàsá Yorùbá TV òun náà lẹ ti wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí àti Òkè Onigbin TV òun náà ní àwà yìí. ẹgbẹ́ lóbi tó tẹ́jú bá lábàzọ́ làwọn ti ń bẹ̀ lókè bàtún bẹ̀ níwájú wọn. lóbi kan dé o àti pẹ́ẹ́tipẹ́ lóbi tó dé o ọ̀tàyà lẹ́nu mọ́lẹ̀ lóbi tó dé o. ẹgbẹ́ ló délé fúyà ọgbẹ́ mi fúyà. ìwọ́n tó bá ti fọ́lọ̀ wa fọ́lọ̀ ìgbà ìwáṣẹ̀ Ají Olókun bó ṣe lọ TV Àdùàsá Yorùbá TV a máa lọ báyìí a tún máa padà tẹ́tò bá ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ìwọ fọ́lọ̀ wa wàá gbádùn wa dáadáa lásàlẹ̀ tòní a máa gbádùn ara wa mọ́jú ni ní Òkè Onigbin Ojúde Ọba Òkè Onigbin. ìwọ náà wọ àwọn ọmọ mi dá Òkè Onigbin bó ṣe ń jò yìí bó bá ṣe ń pakuru mọ́. ìlọ́wọ́ ní ìsinmi àlátà òṣùwọ̀n ṣètọ́jú mọ́ fìdí ń jójú èèyàn tán ló mọ̀ sẹ̀mí àwọn làbákà òṣùwọ̀n. ẹkùn kálẹ̀ Rásídì aláwọ̀jọ́ Rásídì ṣáàdọ̀ ọmọ mi Àlàbí mi ẹsẹ̀ ọmọ ìjọ Rásídì ṣáàdọ̀ àwọn tó ṣòdì ní Nàìjíríà ní Rásídì ṣáàdọ̀ òkùn kálẹ̀ sọ̀rọ̀ bá ń sáàkó òṣùwọ̀n fẹlẹ̀. ọmọ wọn bá lókun bá ń sá ọ̀dà oníbà lókun fi yẹ fẹlẹ̀ o ìyá gbogbo wà ní ẹ̀rẹ́ ó ká láti yẹ fẹlẹ̀ o ọ̀dà bá lókun tọ́jú àrísì ńlá àrísì wọn yá ṣàrò ní ìsìn òṣèlú rárá àwọn tí ń dá mi alóòsì fún kálọ̀ mọ̀tàdé ní ìkẹ́ o mọ̀tàdé ní ìkẹ́ o ó ṣe mọ̀dáde ní ìkẹ́ o ilé mọ̀dáde ní ìkẹ́ kù ká ò ṣe wọn ẹgbà ìtọ́jú tọ́yìn dáadáa ìtọ́jú tọ́yìn dáadáa lẹ́lẹ̀ ní pọ́ńtọ́yìn náà ò fara mi ọmọ yá dọ́là fún mi jíbọ́ lẹ́lẹ̀ náà tọ́yìn lẹ́lẹ̀ náà tọ́yìn ẹ̀yà làbí mi ìwé sí. lára àwọn kọ́mítì àwọn náà ń bọ̀ yìí ìwọ náà wò ó àwọn kọ́mítì Òkè Onigbin àwọn lọ́wọ́ yìí o àwọn kọ́mítì tó ṣiṣẹ́ gidigidi àwọn lọ́wọ́ yìí o sọ ti rí pé fine boy ni wọ́n sọ ti rí báyìí àjọ wà ní o ọ ti rí báyìí sọ ti rí báyìí àwọn Òkè Onigbin sọ ti rí báyìí àwọn nìyẹn o. níyà kí wọ́n jíjọ mi bá sọ wọ́n jọ. tó o bá ti jọ ìwọ̀n ọmí sí o. àbúrò Nàìjíríà wọn lọ wọ́n ti jẹ́ ẹsẹ̀ máa ń orí bàbá ọlọ́dún mú pọ̀ mú pọ̀ ṣe jọ. ẹni wọn lójú àti ìyá àti ìyé ọlọ́dún mú pọ̀ mú pọ̀ ṣe jọ. tó o bá ti jọ àwọn kọ́mítì Òkè Onigbin ọ̀rìbọ̀ ti miss so ti rí báyìí àwọn nu o. wọ́n ojú wọn lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n ti máa rí o ẹ ti rí báyìí a ti rí báyìí tó o bá ti jọ ìwọ̀n miss so rí báyìí. sórí báyìí Òkè Onigbin wá sí ìkàlẹ̀ a lè kí gbogbo àwọn àlejò wa a bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn
Tẹ́ bá ń wò ó, àwọn olóyè wá dé.